ọwọ́ ọlọ́pàá tẹ adigunjalè mẹ́rin nípínlẹ̀ èkìtì. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ èkìtì ti mú àwọn adigunjalè mẹ́rin lásìkò ìwọ́de tó dá lórí àlàyé ìtanilólobó ní agbègbè omisanjana àdó-èkìtì. nínú ìṣẹ̀lẹ̀ náà, àwọn ọlọ́pàá tún gba ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n fura sí pé ó jẹ́ ẹrù olè lọ́wọ́ wọn. gẹ́gẹ́ bí a ṣe gbọ́, àwọn ọlọ́pàá láti Àdó Central Division gbé ìgbésẹ̀ náà ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ àìkú Sunday tí ṣe ọjọ́ karùn-ún oṣù kejì ọdún 2026 lẹ́yìn tí wọ́n gba àlàyé tó dájú nípa ibi tí àwọn afurasí náà fi ń ṣe ibùba. àwọn tí wọ́n mú ní Abdulrasaq Suleiman, ọmọ ọdún mọ́kàndínlógójì, John Okori, ọmọ ọdún mẹ́tàdínlọ́gbọ̀n, Francis Okori, ọmọ ọdún méjìlélọ́gbọ̀n àti Kẹ́hìndé Alábí, ọmọ ọgbọ̀n ọdún. gbogbo wọn ni wọ́n gbé ní agbègbè Omisanjana ní Àdó-Èkìtì. nígbà táwọn ọlọ́pàá ṣe àyẹ̀wò inú ilé náà, wọ́n rí ọ̀pọ̀lọpọ̀ ohun tí wọ́n fura sí pé wọ́n jí nínú àwọn ilé ìtajà. lára àwọn ohun tí wọ́n gbà padà ní lọ́fíńdà oríṣiríṣi, ọṣẹ ìwẹ̀, ọtí oríṣiríṣi, àwọn ohun èlò oúnjẹ, ohun èlò ìtọ́jú ara, aṣọ kọ́tìn, aṣọ oríṣiríṣi, báàgì iléèwé, sìlẹ́ńdà gáàsì kílò 3 àti hámà ńlá kan tí wọ́n gbàgbọ́ pé wọ́n fi ń já ilẹ̀kùn ilé ìtajà náà. ìwádìí fi hàn pé gbogbo àwọn afurasí náà ń gbé papọ̀ nínú ilé kan náà ni. a tún gbọ́ pé wọ́n mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ olè jíjà ní ilé ìtajà kan ní agbègbè Èkúté Quarters, Àdó-Èkìtì tó wà létí ibi iṣẹ́ ìkọ́lé Waterworks níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ bricklayer. àwọn ọlọ́pàá sọ pé ìgbésẹ̀ ń lọ lọ́wọ́ láti wá ẹni tó ní ilé ìtajà tí wọ́n ti ń hùwà náà. wọ́n sì tún fi kún pé ìwádìí tó jinlẹ̀ ti bẹ̀rẹ̀ láti mọ bí àwọn afurasí náà ṣe ní ipa nínú àwọn iṣẹ́ olè àti àwọn ìwà ọ̀daràn mìíràn lágbègbè ọ̀hún.